ṣe bàbá wa Gani Adams léyìí tí ó tẹ́ wa lọ́rùn kò dùn mọ́ mi èmi gẹ́gẹ́ bí ẹnìkan kò dùn mọ́ mi nínú kí nìkan náà ni wípé tí ẹ bá nìkan bá ti yájú sí yín àwọn ọmọ yín ó lọ mọ kó àfọ̀ṣẹ jáde wọ́n lọ mọ bẹ́ pè fún ẹni yẹn tá a bá gbàgbé nígbà tí èyí dára ń gbà yẹn gbogbo àwọn ìyá kan ṣe jáde náà nìyẹn wọ́n láwọn làjẹ ayé àwọn làjẹ ọ̀run àwọn làwọn ń pọmọ àwọn làwọn ń yí ọmọ àwọn làwọn ń pàṣẹ fẹ́lẹ́dùmarè wọ́n bẹ̀rẹ̀ sí ní gbélédì yẹn ṣépè nígbà yẹn wọ́n gbé fọ́tò ẹlẹ́sẹ̀gbé odò kò sí àfọ̀ṣẹ tí wọn ò lò tó but gbogbo ẹ̀ má ṣí takana wa ilam asha wa má ṣí tu ilam tasha lam yakun ntọ́lọ́ ń bá fẹ́ kó sí náà ni ó ṣe gbogbo àfọ̀ṣẹ ọlọ́run jẹ́ àfọ̀ṣẹ ayé lọ gbogbo má ṣe kó tí arábìnrin yẹn gbà yẹn ó pọ́sibù kó turun kan láàrẹ o àmọ́ lọ́hùn ò fàṣírí ẹ̀ háyé débi pé kátẹ̀ wá rí tracy sí pé gbogbo àfọ̀ṣẹ tẹ́ ẹ ló ń gbà yẹn ká rí tracy sí pé ó ṣiṣẹ́ láàrẹ àmọ́ pẹ̀lú bẹ́ẹ̀ náà ó sọ pé gbogbo àfọ̀ṣẹ tí ẹ ní gbogbo àwọn olúgbòhùn ìyàwó sọ pé kò ṣiṣẹ́ àmọ́ kò dáa ká máa fi dojú ìjà kọra wa kò dáa ká máa fi bára wa jà àṣẹ tẹ́ ẹ fi ń bá igi sọ̀rọ̀ tí igi náà sì ń wọ́wé lẹ́ẹ̀kan náà kí ló dé tẹ́ ẹ lè fi bá wọn ọba àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá kẹ́ bá wa lo àfọ̀ṣẹ yẹn fún wọn nígbà tí koríko wa bá bẹ̀rẹ̀ sí wa máa jẹra wọn kò jẹ́ kó rí bẹ́ẹ̀ bàbá wa Gani Adams mi bẹ̀ yín ni mo fọlọ́run bẹ̀ yín tó dé nǹkan tó yẹ kí n calm down lórí mẹ́sẹ̀gì tí mò ń give yìí ọlá wípé mo padà rí meeting tó wáyé ní palace bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ mo padà gbọ́ àwọn mẹ́sẹ̀gì tẹ́yìn náà give níbẹ̀ òun ló jẹ́ kára mi rọ̀ púpọ̀ gan bóṣọ̀ tí mò ń gbé bọ̀ wá sórí program yìí lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn tẹ́lẹ̀ ọ̀tọ̀ ni but ọmọ tá a bá bí léèrè tá a dẹ̀ kọ́ lẹ́kọ̀ọ́ tó bá ṣe ń wájú náà ló tún gbọ́dọ̀ máa wu ẹ̀yìn wò ṣùgbọ́n bàbá wa Gani Adams abẹ̀yìn torí Ọlọ́run aṣíwájú ni àwọn tí wọ́n fi yín síbẹ̀ ó ní nǹkan tí wọ́n rí lára yín tí wọ́n fi yín síbẹ̀ tán ní kẹ́ ẹ máa jẹ́ Aare Ona Kankanfo eré kọ́ lẹ ṣe débẹ̀ àwàdà kọ́ lẹ ṣe débẹ̀ ìgbìyànjú lẹ́yìn náà ṣe débẹ̀ tó ẹ pé oògùn náà lẹ ṣe tẹ́ ẹ fi rípò yẹn gbà ní Ọlọ́run tó léwé légbò náà ló fàṣẹ sí i tó wáyé pé àdúrà kan lẹ ṣe tẹ́ ẹ fi rípò Aare Ona Kankanfo gbà ńlẹ̀ Yorùbá Ọlọ́run náà ló ní gbígbà àdúrà yẹn tó bá yẹ pé ọgbọ́n náà lẹ́kẹ̀dá Ọlọ́run náà ló fàṣẹ ló tì í lẹ́yìn ẹgbọ́n yẹn àmọ́ pẹ̀lú bẹ́ẹ̀ náà gbogbo tọ́lọ́run ọba ní kò bá ní ṣe láyé gbogbo tọ́lọ́run ọba ò bá fẹ́ ṣe Ọlọ́run ò ní ṣe náà ni Ọlọ́run fẹ́ kó jẹ́ pé ẹ̀yin náà lẹ́ jẹ oyè yẹn ẹ̀yin náà ló tọ́ sí náà lọ́lọ́run fi pa wọn tí wọ́n jẹ́ aṣíwájú láṣẹ pé kí wọ́n gbé yín síbẹ̀ àmọ́ bẹ́ẹ̀ tí ń lo ipò yìí nílẹ̀ Yorùbá àwọn ọmọ kéékèèké tá a jẹ́ ọ̀dọ́ bàbá kò tẹ́ wa lọ́rùn pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń operate pẹ̀lú ẹ̀ oyè ńlá lóyè tẹ́ gbà oyè ńlá lóyè tẹ́ jẹ oyè tẹ́ jẹ yẹn oyè tó lágbára ju oyè ọba lọ ni oyè tó lágbára púpọ̀ gan ni àmọ́ pẹ̀lú bẹ́ẹ̀ náà ìmọ̀ tèmi rí ni pé tí any class ẹnìkan bá ti lè yájú sí yín báyìí ẹ̀yin gan fúnra yín ẹ máa make sure kẹ́ fónítọ̀ ọ̀hún lésì kẹ́ má ti lọ program kan ni ẹ dákun mo fọlọ́ bẹ̀ yín ẹ jọ̀ọ́ aṣíwájú mọ́ ń gbà ni yàtọ̀ sí yẹn gan àwọn ọmọlẹ́yìn yín wọn lọ máa kó àfọ̀ṣẹ jáde àtìyá oṣó àtìyá àjẹ́ àtìyé mèrè oníkálukú á lọ máa gbáfọ̀ṣẹ jáde láti máa fi ṣépè lé ẹni tẹ́ ẹ bá ṣẹ̀ tó bá ṣẹ̀ yín irú àwọn ìwà báyìí ò dá ńlẹ̀ Yorùbá ìran mẹ́ta lè pé ń jà o bàbá wa Gani Adams ìran mẹ́ta lè pé ń jà ìran àkọ́kọ́ tépè ó jà láyé ẹni tó ṣépè gangan gbogbo àwọn ìyá tí wọ́n ń gbáfọ̀ṣẹ sájáde tí wọ́n ń ṣépè yẹn èpè máa jà wọn gan fún ara wọn nítorí èpè á jẹ ẹni tó ṣépè ẹni tó bá ń fetí gbọ́ èpè ńgbà tẹ́ ń ṣe lọ́wọ́ èpè máa jà òun náà ẹni tẹ́ ẹ dẹ̀ tún ṣépè yẹn fún èpè yẹn máa jà òun náà ẹ wá sọ fún mi nígbà tẹ́ gbé àfọ̀ṣẹ kalẹ̀ tẹ́ ń tọ́ sẹ́nu tẹ́ fi ń ṣépè fẹ́ nìkan ẹni tó handle kámẹ́rà tó rìkọ́ọ̀dù yẹn èpè máa jà òun náà máa pín nínú èpè yẹn ẹ̀yin tẹ́ ń ṣe gangan ẹ̀yin náà máa pín nínú èpè yẹn nítorí pé àfọ̀ṣẹ burúkú lẹ fi ń bani láti máa fi ṣépè yẹn ẹ̀yin náà pín nínú èpè yẹn ẹni tẹ́ wá ń ṣe fún gangan òun náà máa ní tiẹ̀ tí ó pín bẹ́ẹ̀ ṣe ti wá rí pé ìran mẹ́ta lè pín jà ẹ dákun nítorí Ọlọ́run bàbá wa ẹ jọ̀ọ́ mo fọlọ́run bá mo fi bẹ̀ yín
ẹni tá a bá pè láṣíwájú ó máa ń gbà ní o, ó máa ń gbà ní o. ẹ wo nígbà tá a wà lóyún, nígbà tá a bẹ̀rẹ̀ ọ̀rọ̀ struggle Yorùbá nation, gbogbo ọ̀rọ̀ tá a sọ tó kó tó di pé bàbá wa Aṣíwájú tiẹ̀ náwó sókè pé àwọn lọ fún president, gbogbo ọ̀rọ̀ tá a sọ síjọba tó wà níbẹ̀ nígbà yẹn, tó bá yẹ kí gbogbo wa ni wọ́n fẹ́ kó ni ayé ò bá ti parẹ́ o, àìmọye àwọn mídíà. àmọ́ pẹ̀lú bẹ́ẹ̀ náà kì í ṣe gbogbo wa náà mà sọ pé àwọn fẹ́ ṣàkóò lẹ̀, kì í ṣe gbogbo àwa tá a bọ́ náà àwọn fẹ́ gbẹ̀sẹ̀ kù lára wa. nígbà tí bàbá wa Bọ́lá Ahmed, bàbá wa president tòní, ìgbà tí wọ́n jáde tán náà àwọn fẹ́ lọ sáré, àtàkì wọn, kò sí gbogbo táwa Yorùbá ní ṣe òfin àtàkì wọn. pẹ̀lú bẹ́ẹ̀ náà bàbá yẹn ò dórí oyè tán kán ní kán máa ṣàwákiri ní tí wọ́n ń pè lágbàlagbà nìyẹn, ní tí wọ́n ń pè ní àgbàlagbà. wọ́n ní ìtagbà bá jókòó tó bá rí bọ́mọ kékeré bá gorí àjà, wọ́n ní irú ọmọ kékeré bẹ́ẹ̀ ò lè rí. ní tán fi ń pè lágbà náà nìyẹn. àmọ́ gbogbo àwọn bọ́ìsì yín tó máa ń jáde, lóòótọ́ bẹ́ẹ̀ báwọn bọ́ìsì yín ṣe nífẹ̀ẹ́ yín, bẹ́ẹ̀ gẹ́lẹ́ làwa náà ṣe nífẹ̀ẹ́ olóyè Sunday Igboho ọmọdé ẹ mọ́. bó ṣe nífẹ̀ẹ́ yín náà làwa náà nífẹ̀ẹ́ ọ̀gá tiwa náà. àmọ́ tí ẹnìkan bá ṣẹ̀yìn tẹ́ni kí wọ́n káfọ̀ṣì jáde kí wọ́n mọ ṣépè fún, ẹjọ́ nítorí Ọlọ́run jẹ́ òun la fẹ́ ṣe wé léyìí dà. tí máa tí mọ bẹ́ ìpè fúnra wa nílẹ̀ Yorùbá gan, ìpè tí ń jà wá. ìpè táwọn bàbá wa ó lẹ̀ tí wọ́n ṣẹ́ fúnra wọn àti ìrìwẹ̀nù kò tí ì ṣẹ́kù lára wa, ó sì ń àfẹ́ tiwa dì sí i. ìyẹn àwa tá a tún wá wà lórí ìjọba lọ́wọ́lọ́wọ́ báyìí náà, àwa náà ti ń ṣépè kalẹ̀ táwọn àrọ́mọdọ́mọ wa náà tún mọ́ bá. gbogbo àwọn ìwà báyìí ò dá nílẹ̀ Yorùbá. bàbá kò tẹ́ wa lọ́rùn o, kò tẹ́ wa lọ́rùn. àwa tá a jẹ́ ọmọ yín aláǹfààní àti lè sọ jáde wípé kò tẹ́ wa lọ́rùn. àfẹ́rú ẹ̀ mọ́ lórí social media pété ẹ bá ní kíláàsì pẹ̀lú èèyàn, bẹ́ẹ̀ bá ti láǹfààní àti pé ẹni yẹn kẹ́ ẹ sẹ́tù iṣu tó wà láàrin, kì í ṣe pé kẹ́ ẹ kọ́ àwọn ìyá àjẹjáde, ẹ kọ́ àwọn bọ́ọ̀sì síta ẹ kàn máa tọ́ àfọ̀ṣẹ láti máa fi ṣépè fún ẹni bẹ́ẹ̀. irú nǹkan báyìí ò buyì láwùjọ. bàbá ẹ dákun ẹ ṣàánú wa. akàn wò pé bẹ́ẹ̀ ní gbogbo state ilẹ̀ Yorùbá ló worst jù. nínú gbogbo state ilẹ̀ Yorùbá òun ló worst jù. gbogbo àwọn nǹkan tá à ń ṣe yìí náà tó ń fa àjàgà ìdààmú fìtínà tó ń fà sí wa lọ́rùn náà nìyẹn. atẹ́gùn dáadáa ò fẹ́ kọ́lọ́ kójọ kó ṣàánú wa o. bàbá tí ń bá sì sọ nínú ọ̀rọ̀ tí mo sọ yìí, ẹ dákun ẹ foríjì mí o. ọmọ yín ni mo jẹ́, kò sí níbi tẹ́fẹ́ tì wá sí. ẹ foríjì wá tá a bá ṣẹ̀yìn. ògo atọ́ yín o, ẹ̀mí yín á gùn o. náà mẹ́kílẹ̀ kejì mẹ́sẹ̀jì bàbá wa Laji Abass. bàbá mo fọlọ́n bẹ̀ yín o. ṣe rí ọ̀rọ̀ nítorí lágbára ni. ọ̀rọ̀ a mọ́ túlù ṣe, ọ̀rọ̀ a mọ́ túlù o. mo fọlọ́n bẹ̀ yín. Ànábì sì jẹ́ kó yé wa pé alexanukum aksadukum, wọ́n ní ahọ́n wa ní kìnìún wa. bàbá túlẹ̀ ní tukutu ó lè ṣe wá jàǹbá. sọ̀rọ̀sọ̀rọ̀ ní bàbá Ààrẹ Onpitan ilẹ̀ Yorùbá ó lẹ́jẹ́. ipò tẹ́yìn náà dìmú nílẹ̀ Yorùbá, ilẹ̀ ipò tó lágbára ni, ipò tó bù áyà ni. Ààrẹ Onpitan kì í ṣeré lẹ́yìn náà ṣe débẹ̀, kì í ṣe àwàdà lẹ ṣe débẹ̀. kí Ọlọ́run tó gbé yín síbi tí ẹ wà yẹn, Ọlọ́run ló mọ̀ọ́mọ̀ gbé yín síbẹ̀. bọ́lọ́run ò bá fẹ́ gbé yín síbẹ̀ ni kò ní ẹ́và ní kẹrin ní gbèrègbèrè bẹ̀bẹ̀ lé pé wọ́n gbé yín síbẹ̀. àmọ́ Ọlọ́run mọ̀ọ́mọ̀ fẹ́ gbé yín síbẹ̀ ni. ọba tó wá gbé yín síbẹ̀, mo fẹ́ kí ẹ jẹ́ ká bẹ̀rù ẹ̀. mo fọlọ́run bá mo fi bẹ̀ yín bàbá. ọ̀rọ̀ wà, mùmí náà mọ̀ pọ̀rọ̀ wà, ìtàn pọ̀ tẹ́ lè sọ. àmọ́ mo fọlọ́run bá mo fi bẹ̀ yín. gbogbo ìtàn tẹ́ bá mọ̀ pé ẹ máa pa, tó lè dá wàhálà lẹ̀, tó lè túdà sílẹ̀, tó lè dá fìsínà lẹ̀, tó lè bí gbígbóná wá sílẹ̀ Yorùbá, bàbá ẹ dákun mo fọlọ́run bẹ̀ yín. ẹ ṣàánú àwọn ọmọ yín tá ń bọ̀. gbogbo bí wọ́n ṣe ń kó èpè jáde tí wọ́n ń ṣépè fún yín, kò tẹ́ wa lọ́rùn o. bẹ́ẹ̀ sì ni kò dùn má wa nínú, kò tẹ́ wa lọ́rùn pàápàá. ìṣesí yẹn láàrin àwọn OPC kò tiẹ̀ dá pàápàá, kò dùn mọ́ wa nínú pàápàá. ìṣesí àwọn APC yẹn kẹ́ni kankan má ti ṣẹ̀ wọ́n báyìí, wọ́n gbé lọ sí etí odò nìyẹn, ń gbàwòrán ẹ̀, wọ́n máa káfọ̀ṣẹ́ jáde ni. wọ́n bẹ̀rẹ̀ sí ní bí onítọ̀hún lépè. ẹni tẹ́ ń bẹ́ lépè léni, tẹ́ ń ṣépè fún, ó lè jẹ́ ẹni tó fẹ́ ṣoore fáwọn ọmọ yín lọ́jọ́ iwájú. òun lẹ ti bépè fún léni. báwo lórí yẹn ṣe fẹ́ tọ́ sí àwọn ọmọ yín lọ́jọ́ iwájú? abẹ́ ti rò wípé bó bá ṣe ń bá lọ yín náà láàmú bá lọ ni. àǹfààní lọ́jọ̀ràn ojú ọ̀run tẹ́yẹ fò láì fara kanra wọn lóòótọ́. àmọ́
ẹ̀dá kan ni ó mọ fẹ́ nìkan gòkè ẹ̀dá kan ó mọ ṣokùnfà ẹnìkan tẹ́nìkan fi mọ sóríire ni bóyá àwọn tẹ́ képe jáde fún lẹ́ni tẹ́ ń bẹ́ wọn lépè tọmọtọmọ wọn bóyá àwọn ọmọ wọn ni ó fà àwọn ọmọ yín gòkè tó bá dọ̀la bóyá àwọn ọmọ wọn ni ó ṣoore fún ìdílé yín tó bá dọ̀la nígbà tẹ́ ti fèpè báyé wọn jẹ́ lẹ́ni báwo náà ṣe fẹ́ rí oore ṣe fáwọn ọmọ yín mọ́ tó bá dọ̀la kí ló dé táwọn èèyàn máa ń ronú èní tá à kí ń ronú ọ̀la à ń ronú èní à kí ń ronú ọ̀la à ronú àtúbọ̀tán à ronú ijọ́ tá a máa sùn tá à ní jí mọ́ à ronú ijọ́ tí wọ́n lọ́wọ́ mọ̀ bí wá léèrè pé àìnà lisanu kalifase ahọ́n rẹ tó mú jelejele tó fi máa ń lo àfọ̀ṣẹ tó fi máa ń bẹ́ẹ̀pè fáwọn èèyàn lẹ́ni àwọn yẹn ahọ́n yẹn dà lónìí àwọn yẹn ò wúlò fún ẹ mọ́ o ọlọ́run ó béèrè lọ́wọ́ ahọ́njọ́ kan ìwọ ahọ́n ó yá wá máa sọ tó gbélé ayé ẹ̀ ṣe ahọ́n ṣàlàyé gbogbo ẹni tó fi ahọ́n tó fi ba tiẹ̀ jẹ́ láyé gbogbo ahọ́n tẹ́ fi kàfọ̀ṣẹ́ tẹ́ fi ń ṣépè fọmọ ọlọ́mọ tẹ́ fi ń ṣépè fún ìdílé kan ọlọ́run ó bí ahọ́n yẹn á ṣàlàyé ẹ̀jẹ̀ ká rántí ọjọ́ yẹn mo fọlọ́run mo fi bẹ̀ yí bàbá wa Abass ẹjọ́ nítorí ọlọ́run ní tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá kọjá tẹ́ ẹ̀ràn yẹn dákun mo fọlọ́run bẹ̀ yín ẹjẹ́ àfinúkonú ẹjẹ́ àfìmọ̀ṣọ̀kan ẹ jẹ́ ká dira wa mú ẹ jẹ́ ká dira wa mú ẹ jẹ́ ká dira wa mú ká ṣe ra wa lóṣùṣù ọwọ́ kájọ fèsì ogun tó ń múra àti jalẹ̀ Yorùbá kọ́ ló sì fún wa lógun ẹ̀já ẹ dákun abẹ̀yìn torí Ọlọ́run bàbá wa Ìjẹ̀bú-Rẹ́ gbogbo nǹkan yòówù tẹ́ lè máa rí bàbá wa Abass Onpitan Ile Yorùbá gbogbo nǹkan yòówù tẹ́ lè máa rí tó ń bí yín nínú látara nǹkan tẹ́ ń gbọ́ ní ẹ dákun abẹ̀yìn torí Ọlọ́run ẹ wo táwọn ọmọ yín tá ń bọ̀ lẹ́yìn àwọn ọmọ kéékèèké tá ń bọ̀ lẹ́yìn ẹ wo tiwọn ẹ dákun torí Ọlọ́run torí ànábì ẹ dákun ẹ Ìjẹ̀bú-Rẹ́ ẹ já fìjálẹ̀ lásìkò yìí ọ̀rọ̀ ìjà kọ́ ló kù wá kù nílẹ̀ Yorùbá o bẹ́ẹ̀ bá jẹ́ bẹ́ẹ̀ yìí bàbá wa bá ro bẹ́ẹ̀ bá ro tí mò ń sọ yìí dáadáa ọ̀rọ̀ ìjà kọ́ ló kù wá kù nílẹ̀ Yorùbá bàbá àgbàlagbà kan sìn tó sọ pé òun lọ gbé omi ìjà kaná ẹ wúrú àgbàlagbà bẹ́ẹ̀ kò ní làákàyè ni irú àgbàlagbà bẹ́ẹ̀ ò dàgbà kì í ṣe ọjọ́ orí lágbà ẹja kò nídìí ìdò wàláhì làzí ọjọ́ orí kọ́ lágbà o ẹjọ́ abẹ́yìn nítorí Ọlọ́run bàbá wa Laji Abass ẹ dákun ẹ Ìjẹ̀bú-Rẹ́ ẹ jẹ́ kájọ kún fàdúrà kájọ fọwọ́sowọ́ ká kojú ọ̀tá kọ́nà lè fún wa lógunṣẹ́ iná tó ń jò yẹn ẹ jẹ́ abomi pa o ẹ jẹ́ abomi pa gbogbo èpìtẹ́ ro pé ń gbẹ́rẹ́ ayínṣẹ́ yẹn ẹ̀yin ní ò jẹ́ ń bẹ̀ àwọn ọmọ yín ní ò jẹ́ ń bẹ̀ tó bá yá o ẹ fẹ́ fipè lẹ̀ o èpè ò dá o à ń ṣàdúrà nílẹ̀ Yorùbá àdúrà wa ò tí ì gbà kírísítẹ́nì ń ṣe àwọn aláàfáà ń ṣe oríṣiríṣi àsàlátù àwọn aláwo náà ń ṣe tiwọn kàkósàn lára ọmọ ìyá àjẹwà níṣe ní lé sí nǹkan tí ń lé sí ni ẹ wo iye ẹ̀mí àwọn aláìṣẹ̀ táwọn ìjọba ti tẹ̀jẹ̀ wọn sílẹ̀ lórílẹ̀‐èdè ilẹ̀ Yorùbá gbogbo ẹ̀ náà ó ń àfẹ́ẹ̀tì wa ó ń dà wá láàmú àkànfojú síbẹ̀ ni nígbà tá a bá tún wá sọ pé ìpè látún wá mú bẹnu àfọ̀ṣẹ la tún fi ń gbéra wá ṣépè lásìkò yìí wàláì ó léwu fún wa ó léwu fẹ́ni tẹ́ ń ṣe fún ó dẹ̀ léwu fún ọjọ́ ọ̀la àwọn ọmọ tiyín náà o ẹjọ́ ẹ̀yin bàbá wa ẹ Ìjẹ̀bú-Rẹ́ o Ọlọ́run kó bá wa fún yín ní sùúrù o.